gbèsè fún ọ̀daràn o ẹni sún sà ní lórí òkè ní any church ẹni gbọmọ ìjọ dáràn ẹni gbà wọn tó wá gbàdúrà ẹni gbà wọn dáràn ò ní sí ọ̀rẹ́ yàn dáràn ọ̀gá ò ní sóore dáràn oore tún nìmí yóò tún dogun Olúwa o oore tún nìmí á tún dogun ìrànlọ́wọ́ nìmí á tún dogun. Wọ́n ló ní kéèyàn sún ọ̀dọ̀ ẹ mọ́jú àánú mi sí ọ. Olúwa ní ìkìlọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin kọ̀ọ̀kan bí tó jẹ́ pé ẹ máa ń ní àṣemáṣe pẹ̀lú obìnrin mọ́jú èyí tẹ́ ẹ̀ mọ̀ ọ̀gá lọ so ewé agbẹ́jẹ́mọ́wọ́ obìnrin ò ní kú sí ọlọ́dọ̀. Àmín lórúkọ Jésù. Lọ so ewé agbẹ́jẹ́mọ́wọ́. Gbọ́ mi dáadáa ṣíà ilé tí mò ń sọ ṣíà rẹ̀ ọ̀gọ̀rọ̀ ọkùnrin tó jẹ́ pé àwọn pẹ̀lú obìnrin àjèjì mọ́jú òtá ilé mọ́jú òtá ìtọ̀hún mọ́jú òtá ìtẹ́lẹ̀ mọ́jú ọ̀gá tó bá gbọ́ wọn bóyá ẹni tó ti dájọ́ kú fún ni ẹni tó ti fún ní máàkì ikú ìwọ ò ní mọ̀ ọ̀gá òǹgá ni ó dáa jù lórí bẹ́ẹ̀dì ìwọ ti wà kárí ìdèwé ó kàn rí tó ya wọn bọ́ ó kàn lọ ni máníjà òtẹ́ á sọ pé ọ̀gá na you kill am ìwọ lónìí I no kill am. Say we enter here together. I don't know you kill. I know be me. I never love with any station. Ó bá di ẹ̀wọ̀n egbére. Ogun tó mọ̀ díẹ̀. Ogun tí wọ́n ń gbé kalẹ̀ fún ọ. Ẹ sàmì tó le. Ó ti wà lágbolé agbára. Ọ̀gá ọ̀rọ̀ wà lórí ẹ̀ má bọ̀. Òun wa ọ̀kadà. Má bọ̀. Ó ń wa ọ̀kadà. Ẹ̀sùn mi. Ẹ̀sùn mi. Ó ń wa ọ̀kadà jẹ́jẹ́ kéèyàn máa wa ọ̀kadà ó gbà ebó gbà ní installment ni wọ́n gbé fún ẹ lọ́fẹ̀ẹ́ installment ẹ̀sùn gbọ́n wọ́n tó ń ṣíwọ́ fún wọ́n ń ṣíwọ́ fóun pé wọ́n á gbọ̀kadà yìí èmi wọ́n gbé fèmí ni èmi náà ń ṣíwọ́ fún wọn. Mo fẹ́ fà á kan lórí ọ̀rọ̀ ẹ̀ ẹ̀rí kọ́ ọ̀rọ̀ rẹ̀ máa di ògo. Wọ́n gbé ọ̀kadà fóun pé à ń ṣíwọ́ fún ọ ó ti wá ń gun ọ̀kadà yẹn ó wá dọjọ́ kan ó wá ń gun ọ̀kadà yẹn lọ ẹnìkan wá dá dúró ẹni wá gorí ọ̀kadà ẹ̀ ẹnìkan péré ó wá ń gbé ẹni yẹn lọ ní àdúgbò bò ládùúgbò challenge T-boy ó dẹ̀ gbé èèyàn wọ́n dọ́kadà dúró ìbọn ọlọ́kadà ni ó dẹ̀ dúró àbí sí ọlọ́kadà kọ́ ni láti gbé èrò ìbílẹ̀ ni ó ti rówó ọ̀kadà muslim ó dẹ̀ wọnú ọ̀kadà ẹ̀ ó dẹ̀ fi ọ̀kadà gbé ẹni yẹn lọ along the way bó ṣe ń gbé lọ ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ títì ẹni ẹ mú fóònù dání tiẹ̀ ẹni tó ń gbé lọ́kadà bó ṣe ń gbé lọ ẹni tó ń gbé lọ́kadà ó já fóònù gbà lọ́wọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ títì. Hallelujah. Hallelujah. Ẹni tó ń gbé lọ òun já fóònù gbà lọ́wọ́ ẹni tó wà níbo tó wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ó ti já fóònù gbà lọ́wọ́ ẹ̀ ìyẹn pariwo ó lè bóyá rùbẹ́lẹ̀ bóyá kò lè dúró òun náà kàn ń sáré pé kódà kí ló ká ṣe báwọn ẹ ṣe gbà ó dúró ni ok ó dúró ó tiẹ̀ dúró ni ṣe ń gbọ́ àṣọ dúró dídúró tó wá dúró tó wá lókèlè ẹn tó já fún gbà ṣe mẹ́tì nǹkan ti mọ́ lára òun bó ṣe dúró báyìí ṣe mọ̀ òun lòun wà lẹ́yìn ọ̀kadà ó easy fóun láti sáré bẹ́ẹ̀lẹ̀ lórí ọ̀kadà òun lòun wọ̀ ọ̀kadà wọn bóun dá kó sáré bẹ́ẹ̀lẹ̀ ó gbọ́dọ̀ stop kó fi kíní sí kó fi ọ̀kadà sí half time hallelujah Hallelujah. bí pẹ́jọ́pẹ́jọ́ lè ìyẹn bẹ́ẹ̀lẹ̀ lórí ọ̀kadà ìyẹn mẹ́rẹ́ bó ṣe mẹ́rẹ́ àwọn èèyàn máa mú náà bá mú un
wọ́n máa mú pé ìwọ ló gbólé ìwọ gangan ló lè. Ẹ má rìnrìn ìfura ni. Hallelujah. Ẹ má rìn ní bèbè nǹkan ni èèbò ló gbé. Kí làwọn yóò sọ? Wọ́n ní ẹjọ́ wá ni. Wọ́n ní torí pé òun kàrà yí escape ní ẹjọ́ wá ní irọ́ ni. Ọ̀rọ̀ di kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mọ́ àlàó ni wọ́n bá mú eléyìí ló bá di station. July ló ti wà ní ẹ̀wọ̀n. Jésù. Orin. July náà ti tì mọ́lé. Nígbà wọ́n wádìí lọ tán wádìí bọ̀. Ó lo July. Ó lo August. Ó lo ìbẹ̀rẹ̀ September. Ọjọ́ wo ni wọ́n rí ìbẹ̀rẹ̀? Thursday ìjarun. Wọ́n fi wá mú wá church lẹ́nu. Wọ́n release ẹ̀ Thursday ìjarun. Ó ti ṣẹ̀wọ̀n àìnídìí. Ó ti jìyà àìmọ̀dí. Ó ti jìyà tí ò ṣe. Ogun tí ò mọ̀ díẹ̀ ti wọlé tọ̀ ọ́. Ogun tí ò mọ̀ ń pa ẹ̀. Ogun tí ò tiẹ̀ mọ̀ bó ṣe jẹ́. Ìdí tí ò mọ̀ bó ṣe fẹ́ wá ó ti fẹ́ lù. Kí lẹ ti máa pẹni tó gbé èèyàn téèyàn já nǹkan gbà lẹ́yìn ẹ̀ tí bọ̀ ìwà àtẹ̀yàn jọ ń lọ nọ́mà ẹ̀jọ́ ń lọ ẹjọ́ ń rìn báyìí ẹ̀kọ́jọ́ ń sọ̀rọ̀ ó jẹ́ ọ̀rẹ́ yín bí báyìí àbẹ̀ níwẹ̀ ẹ̀kọ́jọ́ ń lọ ó kàn já nǹkan gbà ó dẹ̀ ya ẹ̀yin náà máa mú o. Bẹ́ẹ̀ sà, àjọ ń lọ ni. Orí kẹjọ ń lọ ni. Ẹnu ọwọ́ méjèèjì. Ogun tó mọ̀ díẹ̀. Ta ló lè sàmì? Ta ló lè fi agbára sàmì? Ogun yẹn ò ní wọlé tọ̀. Ogun tó mọ̀ nípa ẹ̀. Ó wá o. Kí mo ló ṣe? Ó wá. Ẹ káwọ́lẹ̀. Ṣé lè ta gbọ́dọ̀ rí o? Nígbà wá dé, wọ́n wá já sí kòlògbò. Kò sí nǹkan kan mọ́. Kò sí anything mọ́. Màmá ẹ̀ náà tún wà nú àìsàn. Àbí ẹ̀kọ́? Màmá ẹ̀ tún wà nú àìsàn. Oúnjẹ náà ni màmá ẹ̀ wò. Ẹ jẹ́ àti ẹ̀dùnkẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ lọ́pọ̀ ìwò pé wọn ò pa síbẹ̀. Hallelujah. Kí ni wọ́n padà fi ẹ̀yìn olè ẹ̀yìn tó bá jẹ́ olè? Kí ni wọ́n padà ṣe fún wọn? Wọ́n máa ń fi ẹ̀yìn wọn ti àgbá ni tí wọ́n á yìnbọn fún wọn. Jésù. Tó ń bá pa kí ni mú ẹ̀fẹ́ ṣe Ọlọ́run tí bọ̀dá ẹ̀ bá padà kú ìyá yẹn ò lè pẹ́ láyé. Bẹ́ẹ̀ni. Torí ẹni tí ìyá ẹ̀ ń wò lójú ni. Ẹni tí ìyá ẹ̀ ń wò lójú ni. Má gbọ́ ọ̀kadà mọ́ o. Bẹ́ẹ̀ ṣe ń sọ fún láàrin tó lọ́wọ́ tó fún mi pé sọ pé má gbọ́ ọ̀kadà mọ́. Iṣẹ́ wo ló kọ́? Bábà ló kọ́. Bábà ló kọ́. Bábà ló kọ́. Bábà ló kọ́. Bàbá ti parí yìí ní pé gangan. Bàbá ti parí màá kàn wò yẹn díẹ̀. Wọ́n máa ń fún lówó ṣọ́ọ̀bù. Wọ́n máa ń fún lówó ṣọ́ọ̀bù ẹ̀. Wọ́n á bá ara jẹ́rẹ́tọ̀ fún. Wọ́n á ra gan fún. Wọ́n á rí ẹ̀bí 6 5. Wọ́n máa dá lókòwò. Tí màá kàn bá padà rí màá kàn lọ fídíò ẹ̀ ṣọ́ọ̀bù ẹ ṣé o wọ́n ṣayé ẹ̀ ìjùbá lọ wọ́n ṣayé ẹ̀ ṣọ́ọ̀bù wọ́n kó bá ó ṣẹ̀wọ̀n ibo náà ti sọ bí bó sọ ìlàkọjá rẹ ní mi tó ti ọmọ. má dárúkọ wọ́n ń ṣàtì ọmọ station wọ́n gbẹ lọ kóòtù. Àti kóòtù náà dé mi lọ sí àgbègbè mọ́ àní má dárúkọ àdúgbò má sọ̀rọ̀ ibi kankan wọ́n ṣàgbé ọ lọ wọ́n lọ gbé lọ prison láti June àbí July ṣé June ni. Bẹ́ẹ̀ni bá ṣe parí ok June ni o in June so June July August mo ti ẹ̀ gbọ́ mo kí ọ kú oríire mo kí kú oríire tí ò tiẹ̀ lo ọdún kan tí ò lọ́dún méjì ogun tẹ́ ẹ̀ mọ̀ díẹ̀ ẹni tó ń plan ogun tí mi ò mọ̀ díẹ̀ fún mi Olúwa ẹ bá jà ọ̀dà tó máa gbé lọ́kadà yẹn mà ti sá lọ ìyẹn ti lọ tiẹ̀ ṣé òní tí ìlú fóun tán ọjọ́ náà ló ti ta ẹ bá bọ̀dá ìdúpẹ́ o pé kò bẹ́ẹ̀ ni sọ àdúgbò ń yọ o ẹ bá dúpẹ́ pé kò kí làwọn nǹkan tó máa ń rò ní ẹ̀wọ̀n pé ṣẹ́rí ìdámì ẹ fi bẹ́ẹ̀lì gbàdúrà ìdámì ẹ fi bẹ́ẹ̀lì gbàdúrà ìdámì ẹ fi ohun Olúwa gbàdúrà ìdámì ẹ fi ìsìnkayé ẹ̀mí mọ́ gbàdúrà
ìgbà mi ẹ fi ìrírí èèyàn gbàdúrà ìgbà mi ẹ fi ìṣẹ̀lẹ̀ present happening ìgbà mi ó fọ̀rọ̀ ara ẹ gan gbàdúrà. so oríṣiríṣi nǹkan ló fi lè gbàdúrà hallelujah àwọn èèyàn nínú prison ó bá àwọn èèyàn pàdé mẹ. àwọn ìwà àbẹ̀ púpọ̀ tí mo wọ ọbẹ̀ gan mo rí bá ṣe ń kó òkú yẹn jáde. mi gbọ́ ẹ̀. ìjọ tí mo wọ ọbẹ̀ mo rí bá ṣe ń kó pa àwọn èèyàn jáde níbẹ̀ níbẹ̀. orí tó gbó fún àwọn ẹ̀. ibẹ̀ ni mo fi kọ́kọ́ sunkún pé Olúwa ṣàánú mi ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọlọ́mẹ́jì nínú ayé mi. bẹ́ẹ̀ tí ó kọ́ bẹ́ẹ̀ sí ní sunkún pé ọjọ́ tó wọ bẹ̀ orí tó ń gbó fún àwọn èèyàn jáde. kí ni bó ló ṣe jẹ́ bó ló ṣe ń gbó fún àwọn èèyàn jáde. àwọn èèyàn gbogbo ara wọn ti bàjẹ́ tó yẹ pé wọ́n ti sí mọ́lẹ̀ ẹ pé mo rà mo ti ń wọ bíbá. ìwọ gan bó ṣe dúró ìwọ gan nílò onídìí ìtọ́jú bó ṣe wà yìí. ṣé ẹ̀rí ni má sí ẹ̀rí nǹkan má sí ara o ṣé ẹ̀rí ni ẹ̀rí bó ṣe dúró. Ọlọ́run ẹlẹ́dàá o. ẹ̀yin mélòó lè wà ní prison ẹ̀yin mélòó. àwọn yìí àwọn atásá wà níbi tí mo sùn tó ọ̀rẹ́dà. orúkọ ìwọ ọ̀gá. fi ọlọ́run ọba lókè yìí ní gbogbo àti àtàwọn 30-something ni wa 235 nínú sẹ́ẹ̀lì ibi táwa wà ní àpòrẹ̀ ní mbọ̀ ibi táwa wà àwọn táwa níbẹ̀ 235 ní àwọn táwa nínú prison tí àwọn wà lọ. kò sí ààyè fún mi láti jókòó àti láti sùn lẹ́yìn tó ti dábàá fi wá sí ní àlàáfíà. wo sàmì ò ní rógun ẹ̀wọ̀n. ọ̀gá sàmì ò ní rógun ẹ̀wọ̀n. ẹ̀yin 200 plus. lórí ọ̀la. àwọn 200 plus. àwọn 200 plus nínú ẹ̀wọ̀n. now mo fẹ́ bí níbèrè gan ọ̀pọ̀lọpọ̀ yín ń sọ̀rọ̀ nínú ẹ̀wọ̀n yẹn tó dẹ̀dẹ̀ pé kò mọwọ́ kò mẹsẹ̀ ló gbé débẹ̀. àwọn tó mọwọ́ tó mẹsẹ̀ náà wà níbẹ̀ tí kálukú sí ń gbàdúrà pé kọ́lọ́n kó wa rẹ̀ ẹni tó mọwọ́ tó mẹsẹ̀ ló pọ̀ jù níbẹ̀. now ìwọ gan bó ṣe mọ́mí ẹ̀ ń gbàdúrà gan mọ́mí ẹ̀ ń gbàdúrà gan ìyá ẹ̀ ló máa ń pray yẹn nínú ìjọ tí ó máa ń mú gidá ní báyìí ìgbọ́n mẹ́ẹ̀ ní wọ́n sábà máa ń gbálẹ̀ sọ̀rọ̀ǹdì tó máa ń fi gírìn báyìí tó nígi tó kọ́ ẹ̀fọ́ fi gírìn tó máa ń rọ̀ kàwé báyìí èmi ò tiẹ̀ mọ̀ nígbà wá dénú ní àwọn ọmọ tán láwọn ń wá ní àsọmọ tí wọ́n ń wá àṣẹ ogun tí ò mọ̀ díẹ̀ àṣọgun tí ò mọ̀ díẹ̀ àṣọ ti wọnú ẹ̀ lọ ọ̀gá wa wọn kì í scam nǹkan bí o mi ò kí ló kàn mí kí ló fẹ́ fún mi àbádọ́gbọ́n sọ ni àbí wọ́n fẹ́ dọ́gbọ́n fúrèmù owó bí ìwò ni fúrèmù kí ló kàn mí tí ò bá ṣẹlẹ̀ ẹni tó bá ṣẹlẹ̀ mo kàn rí lọ́sọ̀tọ̀ mo ṣe ní kó wá pé kó wá sọ tó sọ láàárọ̀ hallelujah wá díẹ̀ ìwọ gẹ́gẹ́ wá sí prayer city wa wá ọkùnrin wá lọ bá mọ̀mọ́ kí ló ṣẹlẹ̀ agbọ́n nǹkan báyìí tágbàlá Gabriel sọ kí ló ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ àmọ̀ hallelujah ogun tí ò bá pa now ìwọ fi àwọn èèyàn lẹ́ńbẹ́ ni o ó fa àwọn èèyàn lẹ́ńbẹ́ ni ẹ̀gbọ́n tó sọ ó lóun fa àwọn èèyàn lẹ́ńbẹ́ tó pọ̀ gan. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.